gbọ́ ọ̀fẹ́. Eré ìje kìí ṣe tẹni tó yára, ogun kìí ṣe ti alágbára, àánú kìí ṣe tẹni tó mọ̀ ọ́ ṣe, ojú rere kìí ṣe fẹ́ni tó fàyìn, orí ọ̀fẹ́ kìí ṣe fẹ́ni tó pé, àánú kìí ṣe tẹni tó ní mo mọ̀ ọ́ ṣe, àánú kìí ṣe tẹni tó lóun ń fẹ́, àánú kìí ṣe tẹni tó ń fẹ́, ó ní kìí ṣe tàwọn tó ń fẹ́ àbí àwọn tó ń sáré. So ayé yìí kò ṣeé gbé lásán, ayé yìí kò kàn ṣeé lajúlẹ̀ wòran. Mo rán àṣẹ jáde, ẹnìkan sàmì bọ́bá yà lágbà. Ibi ayé bá ìrìn àjò ẹ dé lọ́wọ́lọ́wọ́, Olúwa ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Àmín Jésù. So ìgbà míì bóyá ṣe máa ń wo ayé ó yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ayé yìí àwọn máa pẹ́ ń bẹ̀, wọn ò dẹ̀ ní pẹ́ ń bẹ̀. Ẹlòmíì dẹ̀ máa rò pé òun ò ní pẹ́ láyé, á dẹ̀ pẹ́ láyé. So ọ̀pọ̀lọpọ̀ ti táàmù ìrìn àjò wọn pé nígbà tí ó bá fi di oṣù báyìí mo gbọ́dọ̀ ṣe nǹkan báyìí. Ẹlòmíì bẹ̀rẹ̀ project kan ní ọdún yìí, ó dẹ̀ yẹ kó ti parí ẹ̀, ẹ bá mi stop wọn pẹ̀lú lọ́sẹ̀. So ẹlòmíì ó ní nǹkan kan lọ́kàn láti ṣe pé nǹkan yìí mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí. So kó dẹ̀ ṣeé ṣe ọwọ́ Ọlọ́run ló wà. Èèyàn máa lóhun ó ṣe nǹkan tọ́lọ́run ní fàyè gbà. Kì í ṣe gbogbo àwa tá a ní plan pa ṣe nǹkan lárí kìíní yẹn ṣe. Kì í ṣe gbogbo àwa tá a ní lọ́kàn pé nǹkan yìí kó tó dìgbà báyìí máa ṣe. Before this time around I'm gonna do this thing. Kì í ṣe gbogbo wọn pátá ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́. Ẹlòmíì bẹ̀rẹ̀ ilé ní ọdún yìí. Mo bẹ̀rẹ̀ ilé ní January, ó lò máa parí ẹ̀ ní April, kò sórí ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń wáyé tó máa ń change ohun tí ènìyàn ń rò. And that is why èrò tiẹ̀ ò lè ṣẹ tí Ọlọ́run ní ó ṣe. Kí ni mo pè é? Èrò tiẹ̀ ò lè ṣẹ. Ọlọ́run ní ó ṣe. Inú àdúrà Olúwa, bàbá wa tí bẹ ní ọ̀run, jábọ̀ fúrúkọ́mọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé, ìfẹ̀tẹ̀ ká ṣe láyé, mọ́ ti ṣe ní ọ̀run. Bí wọ́n ti ń ṣe ní ayé, bí wọ́n ti ń ṣe ní ọ̀run, ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé, ìfẹ́ ti ẹni ká ṣe láyé, èrò ó ti ẹni kó ṣe sí wa láyé, ìpinnu rẹ ni kó ṣe fún wa láyé, èròǹgbà rẹ òun ni a máa tẹ̀lé láyé. We cannot do our own will. Do your own will and you will fail. Woman's will is equal to failure. Èrò ènìyàn á já sí ìjákulẹ̀. Á ní mi ìbádẹ́ wàá mọ̀ kí n má ṣe kíní yẹn báyìí. Á ní ta ló ní fẹ́ ọkọ mi tí mo ti fọ́kọ yẹn o. Ta ló ní kí n dé? Ta ló ní kí n lọ school tí mo lọ yẹn? Ta ló ní kí n ran ẹni lọ́wọ́? Ta ló ní kí n ṣe lè? Ta ló ní kí n ṣe lè? Woman's will normally kí bó mo jẹ́ pé English náà ó máa ń já sí woman's will normally leads to rejection, àbámọ̀, regret jàre rìkó kárí bọ̀dàbọ̀dà ilé ìbò kárí. Èrò ènìyàn máa ń padà já sí àbámọ̀. Ìbádẹ́ tí wàá mọ̀, ìbádẹ́ tí wàá mọ̀, ta ló ní kí kò yẹ kẹ́lòmí ò travel, ó travel. Kò yẹ kẹ́lòmí ò gbé ìgbésẹ̀ tó gbé, ó gbé. So that is why tó o bá jí láàárọ̀, ó dàgbé tí mo sọ ti ń aláìmọ̀ tẹ̀sí inú ṣọ́ọ̀ṣì. Èmi kàn sọ tèmi ní owó. Hallelujah, hallelujah. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ti padà káwọ́ lérí pé ayé àwọn bàjẹ́. Ta ló ní káwọn fẹ́ bọ̀dá yẹn?
màá mú yín lọ́nà Jeremiah chapter 16 sí ibẹ̀ láti gbàdúrà. Ṣùgbọ́n ẹ jẹ́ ọkọ̀ fi eléyìí wa, èrò rẹ kì í ṣe èrò Ọlọ́run, ìmọ̀ rẹ kì í ṣe ìmọ̀ Ọlọ́run. Wo bí Ọlọ́run ṣe rò kọ́ ni ìwọ ṣe rò. Nínú ayé lónìí, we have thousands, in fact millions of people tó yẹ pé tó máa ti jí láàárọ̀ in tí wọ́n rò ni wọ́n tẹ̀lé. Later wọ́n wá regret. Later àwọn kan bẹ̀rẹ̀ business tí ó yẹ kan bẹ̀rẹ̀. They started a business they were not supposed to start. Wọ́n bẹ̀rẹ̀ okòwò tí ó yẹ kan bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ relationship tí ó yẹ kan bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò tí ó yẹ kan bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ project tí ó yẹ kan bẹ̀rẹ̀. Wọ́n kábàámọ̀ rẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ a máa yára jù láyé. Ẹ ṣe jẹ́ a máa bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa kí ló fẹ́ kí n ṣe? If you are not being careful, wàá reject, wàá regret tí wàá fi kú ni. If you are not careful, wàá regret. You regret every bit of your action until you die. O ní láti jókòó. Ṣé n tí mò ń ṣe? Gbàgbé pé o jẹ́ wòlíì Ọlọ́run. Gbàgbé pé o jẹ́ àlùfáà. Gbàgbé pé o jẹ́ pásítọ̀. Gbàgbé pé o jẹ́ ìyá kan. No sir. Ọgbọ́n ọlọ́gbọ́n aṣiwèrè ni sir. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tún máa ń rò pé àwọn ẹgbẹ́ lójú ara wọn. Is it Luke 18 ta kàlánà? Ṣé Luke 18 náà ni? Is it Luke 18 verse 9? Ó ló pa òwe yìí fún àwọn kan tí wọ́n rò pé àwọn gbọ́n. Ó pa òwe kan, ó pa òwe fáwọn kan tí wọ́n wo sàmì agbára Olúwa lórúkọ Jésù ó fà ọ́ jáde. Agbára Olúwa ó gbà ọ́ pátápátá. Agbára Olúwa lórúkọ Jésù ó gbà ọ́ pátápátá. Agbára Olúwa 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 lórúkọ Jésù ó máa gbà ọ́ pátápátá. 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 Ó máa gbà ọ́. Ó máa gbà ọ́. Ó máa gbà ọ́. So ó kó òwe fún àwọn kan tí wọ́n rò pé tán gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn làwọn jẹ́ olódodo jù. Ẹ jókòó, àwọn kan gbẹ́kẹ̀lé ara wọn, ẹ jókòó. Wọ́n gbẹ́kẹ̀lé pé àwọn gbọ́n, àwọn ní wisdom. Mo sọ fún yín lánàá náà, òwe kan tí wọ́n pa, wọ́n ní ọkùnrin méjì kan wà. Ẹ máa gbọ́ o, ẹ̀yin tẹ́ ń ṣe àyọ̀dà fún yín. Ọkùnrin méjì kan wà. Wọ́n ní ìkan jẹ́ ọgbọ́n, ìkan jẹ́ làákàyè. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkan jẹ́ ọgbọ́n, ìkan jẹ́ làákàyè. Àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n. Kí ni mo pè wọ́n? Ọ̀rẹ́. Wọ́n jọ máa ń ṣọ̀rẹ́. But ọgbọ́n ń ta aṣọ òfì. Business aṣọ òfì òun lọ́gbọ́n ń ṣe. Business aṣọ kí ni mo pè? Aṣọ òfì. Bẹ́ẹ̀ làákàyè ò ṣe nǹkan kan, kò ṣe business. Òun kàn máa ń tayò. Àwọn méjì wá máa ń jà. Ọgbọ́n ń bá jà pé èmi lẹ̀gbọ́n ẹ̀. Ọgbọ́n ń bá làákàyè jà pé wá èmi làgbà rẹ̀. Hallelujah. Ó ń bá a jà. Làákàyè ní irọ́ o, èmi làgbà. Ọgbọ́n ní èmi làgbà. Làákàyè ní èmi làgbà. Ọgbọ́n ní èmi làgbà. Làákàyè ní èmi làgbà. Ó ní ó dà, àwọ̀ àgbà. Wọ́n bá kóra wọn lọ bá Ọlọ́run. Ọlọ́run èmi àti làákàyè à ń jà. Ta lẹ̀gbọ́n? Ọlọ́run á ní ó dà. Ẹ̀yin méje mọ̀ lẹ́ fún mi 15 days. Ẹ padà wá, màá sọ àgbà láàrin yín. Ẹ má gbàgbé, business wo ni ọgbọ́n ṣe? Ọgbọ́n ta aṣọ òfì. Business wo ni làákàyè ń ṣe? Òun ò ta nǹkan, ayọ̀ ni mo ń ta. Ọgbọ́n wá gbé aṣọ òfì lọ́ọ̀dọ̀ àwọn lèkélèké, àwọn ẹyẹ lèkélèké, wọ́n dẹ̀nà máa ń funfun. Wọ́n ní wọ́n máa ń rí bákan náà, àwọn ẹyẹ lèkélèké. Ọgbọ́n wá lọ taṣọ fún wọn. Ó taṣọ fún kan nù wọn. Ìyẹn wá lóhùn ò tí lówó lọ́wọ́ báyìí kó wá gba owó in the next 3 days. Ọgbọ́n wá taṣọ yẹn fún kan náà àwọn lèkélèké pé tó bá di in the next 3 days wá ṣe kí ni o? Wá gba owó, má ti bọ́ fowó rẹ̀ lẹ̀. Ọgbọ́n wá lọlé. Ń gbọ́ wá dọjọ́ kẹta, ọgbọ́n wá débẹ̀. Ó wá rí ogun wọn tí wọ́n pọ̀. Ẹni tó taṣọ fún kò wọ aṣọ yẹn. So aṣọ kan náà tí gbogbo wọn máa ń wọ̀, bá ṣe máa ń funfun, bẹ́ẹ̀ ni gbogbo wọn rí. Hallelujah. Ọgbọ́n wá pé eléyìí, ọgbọ́n wá pé eléyìí pé ìgbẹ̀lẹ́ o, ṣé wọ́n mú taṣọ fún? Ó lóun kọ́ o. Ṣé wọ́n mú taṣọ fún? Ó lóun kọ́. Ṣé wọ́n mú taṣọ fún? Ó lóun kọ́. Ó wá bí ogun ọlẹ́rẹ̀ rà torí kò dá wọn mọ̀mọ́. Torí wọ́n ní wọ́n máa ń jọra wọn. Wọ́n láwọn lèkélèké máa ń jọra wọn. Wọ́n ní kódà wọn èé ga jura wọn lọ.
wọ́n lè tó bá kàn sanra kàn rí kìtìpì náà ni pé wọ́n yé ga jùlọ wọn lọ wọ́n dẹ̀ máa ń rí bákan náà pé white wọ́n dẹ̀ máa ń funfun ṣé bẹ́ẹ̀ ni lékeleke máa ń funfun òkè la fún mi pé lékeleke o aláṣọ funfun ẹ̀yí àparò aláṣọ pípọ́n ibi lékeleke bá ti ń fọṣọ ẹ̀ láyé ẹ̀yí àparò kò lè bá wọn wọ́ bẹ o a máa ń kọ́ ṣé n tún kọ́ lékeleke o aláṣọ funfun lékeleke o aláṣọ funfun ẹ̀yí àparò aláṣọ pípọ́n ibi lékeleke bá ti ń fọṣọ ẹ̀ láyé ẹ̀yí àparò kò lè bá wọn wọ́ bẹ o ṣé ẹ̀yí àparò máa ń pọ́n ni wọ́n ní ẹ̀yí àparò aláṣọ pípọ́n ṣé ẹ̀yà ó máa ń wẹ̀ lẹ́niwẹ̀ ilẹ̀ ẹyẹ àparò máa ń wẹ̀ bí tó wà lọ. so ńgbà ọgbọ́n wá dé àárín wọn padà ó wá rí i pé gbogbo wọn white ni tá a mú ta sọ fún ọgbọ́n nìyẹn o bó ṣe lóhùn gbọ́n tó tá a mú ta sọ fún ó wá sunkún lọ lé pé òun ò mẹ́rin tóhùn ta sọ fún torí gbogbo wọn jẹ́wọ́ torí pé wọ́n ti jẹ́ white kan náà wọn jẹ́wọ́ wá lọlé ńgbó tó wá ń lọ tí ń lọlé ó wá rí làákàyè ibi tó ti ń tayò làákàyè ní wá ń bí ọgbọ́n kí ló ṣe ọ́ ó ní òun ta kí ni òun ta sófin fún ìkànnì àwọn ẹyẹ lékeleke ni òun ò wá mọ ẹni tóun tà fún nu wọn òun dẹ̀ fẹ́ gba owó ìyẹn wá ní ṣe aṣọ ló tà tó rò ó gbà ló wá banújẹ́ tó báyìí mọ̀wọ̀rì ń bọ̀ gbowó rẹ̀ ọgbọ́n ní bó ló ṣe ṣe làákàyè ní mọ̀wọ̀rì làákàyè wá lọ ọ̀dọ̀ àwọn lékeleke sẹ́yìn bá mi fọkàn bá lọ làákàyè wá lọ́dọ̀ àwọn lékeleke ńgbò wá débẹ̀ ńgbò wá lọ́dọ̀ àwọn lékeleke bó ṣe wá débẹ̀ ó kí wọn gbogbo wọn mọ́ lọ ó ní mo kí yín o lórí mo kí yín fáìn gan o ó ní gbogbo yín lẹ funfun yìí ó lẹ dára bí egbin ó ní ṣùgbọ́n bí gbogbo yín ṣe wà yìí ẹ wà ní olórí làákàyè ló sọ bẹ́ẹ̀ ó ní bí gbogbo yín ṣe wá wà yìí kẹ́ ẹ mọ̀ wá tiẹ̀ wà ní olórí kan tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ fọ̀rọ̀ ara yín lọ ẹ̀ ní olórí irú ẹgbẹ́ ò lẹ́ ń ṣe tẹ́ẹ̀jì olórí wọ́n láwọn náà ti ń rò pé àwọn ò ní olórí ó wá ní ó dà ẹni bá máa jẹ́ olórí inú yín òun ò lè wọ white gbogbo yín ṣe wọ̀ yìí a gbọ́dọ̀ dá ọba mọ̀ láàrin ìlú a gbọ́dọ̀ dá gómìnà mọ̀ láàrin ìlú so ẹni tí ó bá jẹ́ olórí inú yín ó gbọ́dọ̀ ní aṣọ ọ̀tọ̀ ó gbọ́dọ̀ ní kíni aṣọ ọ̀tọ̀ ó ní kódà ó gbọ́dọ̀ ní irú aṣọ òfì ó ló gbọ́dọ̀ ní aṣọ òfì gbogbo máa wòran pé àmọ́ láṣọ òfì èyí tó wá ra aṣọ òfì lọ́jọ́ sí òun kàn jáde ní ó ní ẹrásà mo ní aṣọ òfì kódà mo ṣẹ̀ rà ní ẹjẹ́ lọ kó wa ó bá lọ káṣọ òfì wa ó lóun láṣọ òfì pé òun ní ká fi jẹ ẹ ti sùn ó ní ká fi jẹ kí ni olórí ó ní èmi ní ká fi jẹ olórí ó bá káṣọ òfì bọ́ta so làkàyè bá gbaṣọ lọ́wọ́ ẹ̀ ó ní wàá ó láṣọ òfì ó bá pàtẹ́wọ́ fún un ó lóò káre ìwọ gan ló máa jẹ́ ọ̀gá ó ní ṣùgbọ́n aṣọ òfin rẹ̀ yìí mọ́ pààrọ̀ o sóò ti sanwó ẹ̀ ó ní kò mọ́ pààrọ̀ ó ní ẹ̀wù mi tí ì sanwó ẹ̀ mi ó ní ó dà ó kọ́kọ́ sanwó ẹ̀ náà ó ní ṣe yẹn ni màá sanwó ẹ̀ ó bá kó bọ́ta owó aṣọ òfin tí ò fẹ́ san fún ọgbọ́n ó bá kó fún làákàyè kí mo ló ṣe owó yẹn ó bá kó fún làákàyè bó ṣe kó fún làákàyè tí làákàyè kówó yẹn lọ́wọ́ làákàyè wá ní ṣé wọ́n ló jò lórí ó lé mi nì ó nígbà mo ti láṣọ òfin ó ní irú rẹ ò lè jò lórí làkàyè sọ fún ní irú ẹ ò lè jò lórí ó ní kí nìdí ó ló ń jìbìtì ní ó lè ní ìwọ tó ra aṣọ lọ́wọ́ èèyàn tó sanwó ó lè darí àwọn ilé ó lè darí wọn ó jìbìtì ò lè darí wọn gba aṣọ rẹ èmi ti gbowó lọ́wọ́ rẹ làkàyè wá padà kówó yẹn lọ bá ọgbọ́n ńgbòdọ́dọ̀ ọgbọ́n ó ní ọgbọ́n owó rẹ rè ọgbọ́n níbo ló ṣe ṣe ó ní má bi mí léèrè ọgbọ́n ó ní má bi mí léèrè so làkàyè wá ní rárá ṣé kájọ máa padà lọ sọ́dọ̀ Ọlọ́run kó lọ mẹ̀gbọ́n ọgbọ́n wá ní rárá ó ti jù mí lọ ó ti jù mí since tó ti lè fi ọgbọ́n tó ti fi làkàyè rẹ gba owó lọ́wọ́ ẹni má wọ̀rí èmi àti òní bísẹ̀sì mọ́ hallelujah kí ni mo sọ lẹ́yìn pé ọgbọ́n ọlọ́gbọ́n aṣiwèrè ni lẹ́ẹ̀kan sí Olúwa mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé Ọlọ́run ti mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. kí ló pè wọ́n asán. ẹlòmíta rò pé òun gbọ́n jù
sà òun ló mú ẹlòmíì tó fi ṣèrìn láyé thinking you are that wise kẹ́yìn máa rò pé òun o lẹ́yìn òun níbo ìwọ kíni a máa rò pé lẹ́yìn òun kò sẹ́lómi àwa ni kèé ṣèwọ sà Ọlọ́run ni kèé ṣèwọ ẹlẹ́dàá rẹ ni ẹ bọ́ sí Jeremiah chapter 16 àwọn kan ni wọ́n kìlọ̀ fún bẹ̀ sà wọ́n á máa kìlọ̀ fún bí mi pé má lọ́kọ níbi báyìí bẹ́ẹ̀ torí pé ó gbọ́n lójú ara rẹ̀ ìfẹ́ àníjù á dẹ̀ lọ fọkọ ń bẹ̀ wọ́n á sọ fún ọkùnrin mi pé ẹ lajú kí ló pa Samsoni Samson má lọ o lè fẹ́ gbogbo obìnrin láyé ṣùgbọ́n má lọ fẹ́ obìnrin láti Filistini má lọ fẹ́ obìnrin bẹ́ẹ̀ simple as ABC ẹ lajú simple as what? ABC. Samson má fẹ́ obìnrin pọ̀ má kàn lọ àárín àwọn ọ̀tá má lọ Filistini lọ fẹ́ wọ́n lọ fẹ́yàwó ń bẹ̀ ó dẹ̀ lọ fẹ́yàwó ó gbọ́n lójú ara rẹ̀ ohun tó mọ̀ jẹ ló pa á èmi ò rí irú Ọlọ́run rí ẹni tó dẹ̀ fẹ́ ó dẹ̀ ń béèrè àṣírí tí ó fi pa ẹ jáde òkàrò ẹni tó fẹ́ ó sì sùn lé lẹ́sẹ̀ ó sì ń béèrè pé Samsoni kí ni ìdí agbára rẹ torí a fẹ́ mú a fẹ́ pa ọ́ ó ń sọ fún un bẹ́ẹ̀ Samson fún wa Samson tàn láàkọ́ ibi tó yẹ kó ti gbọ́n nìyẹn ó tàn ní alákọ̀ọ́kọ́ àwọn ọ̀tá dé wọ́n kógun ti Samsoni lù wọ́n bolẹ̀ kò tútù gbọ́n kò wise ọgbọ́n rẹ̀ dojúkodò ẹlẹ́ẹ̀kejì ó tún tàn ó ní tẹ́ bá ṣe léyìí ó ń di agbára mi ó tún tàn Delilah àwọn ọ̀tá tó dé wọ́n gbé ìjà dé Samsoni tún borí wọn ìyàwó ẹ̀ wá ní wá bí ṣó yẹ kó máa tàn mí mo fẹ́ pa ó tún tàn mí kí ẹ̀ máa sọ lójú ọkọ ẹ̀ pé òun fẹ́ pa pé ìwọ afẹ́ mú ọ afẹ́ wádìí agbára rẹ ó tún wá ń tàn mí kí ni ìdí agbára rẹ Samsoni ní irun méjèèjì orí mi ẹ mú kú tẹ bá ti mú kú ẹ ti mú mi wọ́n sì mú Samsoni giant man wọ́n sì fi irin gbóná yọ ojú ẹ̀ ojú méjèèjì ẹ̀ Samsoni ti ń pa ọ̀tá òun ló wá padà sọ pé Olúwa jẹ́ kó ń kú pẹ̀lú àwọn ọ̀tá òun ní Olúwa jẹ́ ń kú pẹ̀lú àwọn ọ̀tá mi wọ́n sàmì ọ̀tá ò ní rí ọmú 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 sàmì ọ̀tá ò ní rí ọmú ìlú àmì wòrè ọ̀tá ò ní rí ọmú 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 ọ̀tá ò ní rí ọmú. ẹ ká bẹ̀rẹ̀ Jeremiah 16 yes. ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé. ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wípé. ìwọ kò gbọdọ̀ ní aya. ó gbọ́dọ̀ láì máa gbọ́ bẹ̀ yẹn o ó gbọ́dọ̀ láya. bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ní ọmọkùnrin. ó láwọn fámìlì kan tó jẹ́ pé kò sí ní tẹ́lẹ̀ ṣé ń bẹ̀ òfo ló máa padà bọ̀ sí. ó láwọn ìdílé kan tí ọkùnrin ò ti lè fẹ́yàwó ó ní àwọn àdúgbò kan tó jẹ́ pé ó gbọ́dọ̀ gbé hallelujah ó láwọn ìgbésẹ̀ kan tó gbọ́dọ̀ gbé ẹlòmíì ó wà láyé ṣebí láka ní last week ó dà pé níwèé lùkù ni níbi tí ọkùnrin méje tí wọ́n ti mú ìyàwó kan wọlé wọ́n mú ìyàwó kan wọlé ẹ̀gbọ́n ló mú ìyàwó yẹn wọlé ẹ̀gbọ́n dẹ̀ fẹ́ ìyàwó yẹn bó ṣe wá fẹ́ àbúrò ìgbà tó fẹ́ ẹ̀gbọ́n kú láì lọ́mọ ṣáàjọ wà ń bẹ̀ lásìkò ní ẹ̀gbọ́n ṣe kí ni ẹ̀gbọ́n kú láì lọ́mọ àbúrò rẹ̀ ó sú obìnrin yẹn lópó kí náà lòun náà ṣe òun náà kú láì lọ́mọ
ẹlẹ́ẹ̀kẹta náà òun náà tún fẹ́ kí náà lóun náà tún ṣe òun náà tún kú láì lọ́mọ àwọn méjèèjì dẹ̀ fẹ́ obìnrin yẹn kí ni problem láàrin yẹn obìnrin yẹn ní ogun obìnrin yẹn ní wàhálà ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà. àwọn arákùnrin Luke 20 kí ni Luke 20 verse 29 Luke 20:29 àwọn arákùnrin méje kan wà. èkíní gbéyàwó. èkíní gbéyàwó. ó sì kú láì lọ́mọ. ó gbéyàwó ó kú láì lọ́mọ. èkejì sì ṣú lópó. èkejì wá sú ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ lópó. ó sì kú láì lọ́mọ. èkejì náà padà kú láì lọ́mọ. ẹ̀kẹta sì ṣú lópó. mi gbọ́. ẹ̀kẹta sì ṣú lópó. ẹ̀kẹta náà wá sú obìnrin yẹn lópó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèje pẹ̀lú. àwọn méjèèje. wọn kò sì fi ọmọ sílẹ̀. wọn à fi ọmọ lẹ̀. wọ́n sì kú. gbogbo wọn sì kú. àwọn ìdílé kan wà mọ́ bá wọn dòwò pọ̀. mo gbọ́ tóbìnrin kan sọ láàárọ̀ yìí ó ní dádì sà ó láwọn mẹ́fà ni màmá wa bí ó lẹ́gbọ́n àwọn ló ní ọkọ kan ó láti gbà ẹni gbogbo àwọn tí ń kú ó lẹ́gbọ́n òun kú ó ní àbílẹ̀ kejì kú ìkẹta kú ó lóun nìkan ló kù ó ní ẹ gbàdúrà fún mi kí n má bá omi ayé lọ. ibi ọwọ́ tógun ti wọlé olúwa fà ó jáde. sẹ́yìn èèyàn ṣetán báyìí ibi ọwọ́ ẹ dìde ibi ọwọ́ tí ogun ti wọlé olúwa fà ó jáde. èèyàn kì í mọ̀ èèyàn ti máa ń rárí wọ̀ tán. Sir, there are demonic family, demonic background tó jẹ́ pé má tẹ̀rí wọbẹ̀ ni. Hallelujah. Hallelujah. Jẹ́jẹ́ obìnrin mi ló ń bọ̀ láti ilé wọn, jẹ́jẹ́ rẹ̀ ní ń bọ̀, jẹ́jẹ́ rẹ̀ lọ́ra ń bọ̀. Ó sì wọnú ilé ọkọ ìdààmú. Ó sì wọnú ilé ọkọ wàhálà. Òun tó jẹ́ pé ó ń gbé ẹrù ògo bọ̀ tẹ́lẹ̀. Ó dẹ̀dẹ̀ ilé ọkọ, ó sì sọ ẹrù ògo kalẹ̀. Gbogbo ohun tó ní dẹ̀ di òfo. Nawọ́ méjèèjì. Ibi ó wọ̀ tí ogun ti wọlé. Ibi tó wọ̀ tí ìpọ́njú ti wọ ayé ẹ. Olúwa mi fà ọ́ jáde. Jeremiah 16 verse 2 ìwọ kò gbọdọ̀ ní aya ẹ má gbọ́. Ó gbọdọ̀ láya. Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ ní ọmọkùnrin. Ó gbọdọ̀ ní ọmọkùnrin. Tàbí ọmọbìnrin níyìí. Tàbí ọmọbìnrin níyìí. Nítorí báyìí. Mo ń bọ̀. Ó gbọdọ̀ láya. Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ ní ọmọkùnrin. Ó gbọdọ̀ lọ́mọ, ó gbọdọ̀ lọ lọ́kọ ńbẹ̀. Ó gbọdọ̀ lọ níyàwó ńbẹ̀. Ó láwọn irú ilé bẹ̀sà, wọ́n ń pe àwọn ilé ní ilé ahoro. Ẹ̀gbọ́n tí Isaiah 62 verse 4, Àbáyá 60 verse 4, ó ní àní pe ilé rẹ̀ ní ahoro mọ́. Àní yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. Àní ṣé 62 àbí? 62 verse 4. Isaiah 60 verse 4. Mo ń bọ̀. Àní pe ilé rẹ̀ ní ìkọ̀sílẹ̀ mọ́. 2. Àní pe. Bẹ́ẹ̀ ni àní yóò pe ilé rẹ̀ ní ahoro mọ́. Àwọn ilé yẹn náà ń pè ní ilé ahoro, ilé tí ọ̀pọ̀ èèyàn ń wọ̀ tí wọ́n ń padà fẹ̀mí wọ́n ṣòfò ń bẹ̀. Hallelujah. Hallelujah. Bí ìgbà ọmọ ológo wà ń bẹ̀ wọ́n ní jẹ́ wọ́n rógolo. Bí àwọn ọkùnrin tán máa darí ìran bá wà ń bẹ̀ wọ́n a máa fa ìran wọn sẹ́yìn pé ẹ̀yin yìí ẹ̀ lè mú ìránṣẹ́ níbẹ̀. Ibi tó wọ̀ tí ogun ti dìde, fámílì tó ti bára rẹ̀ tí wàhálà fi dé bá ọ, ibi tó lọ bímọ sí tí ogun fi wọlé, Olúwa fà ọ́ jáde. Olúwa fà ọ́ jáde. O àmín yẹn lọlẹ̀. Olúwa fà ọ́ jáde. Ẹ̀kan ni Olúwa fà ọ́ jáde. Olúwa fà ọ́ jáde. Olúwa fà ọ́ jáde. Olúwa fà ọ́ jáde. Ẹni bàbá fà mí jáde níbi tí mo há sí. Màṣẹ́wá màṣádà yaba. Màyébì àmàṣódì yaba. Ẹ̀kan Olúwa fà mí jáde níbi tí mo há sí. Màyé mọ̀hú àbádàyà. Olúwa fà mí jáde níbi tí mo há sí. Hallelujah. Ìwọ ò gbọ́dọ̀ ní aya, yes. Ó gbọ́dọ̀ ní ọmọkùnrin. Ó gbọ́dọ̀ lọ́mọ obìnrin níyìí. Ẹ máa gbọ́ òmò bọ̀. Ó gbọ́dọ̀ láya ń bẹ̀.
ó gbọ́dọ̀ bímọ ń bẹ̀ torí pọ́ ti lọ láyà ń bẹ̀ wàhálà ti dé jẹ́jẹ́ rẹ̀ ló rìn ìrìn àjò ayé lọ ó lọ níyàwó ń bẹ̀ ó lọ lọ́kọ níbẹ̀ ó tún wá lọ bímọ síbẹ̀ ó ní ò gbọ́dọ̀ láyà ń bẹ̀ ó gbọ́dọ̀ bímọ ń bẹ̀ ó ní níyì ìyẹn tó ń pẹ́ níbẹ̀ yẹn torí pé kí ni ibẹ̀ ilé ahoro ni ibẹ̀ ilé ọ̀dá ni ibẹ̀ ilé ẹkún ni ibẹ̀ ilé ìbànújẹ́ ni ibẹ̀ ilé ogun ni ibẹ̀ ilé ègún ni ibẹ̀ ilé èpè ni ibẹ̀ ilé ọ̀dájú ni ibẹ̀ ilé asálẹ̀ ni. o lè ṣe nǹkan ní asálẹ̀ kó mú nǹkan gidi jáde. o lè mú nǹkan jáde ní ilẹ̀ gbígbẹ. o lè mú nǹkan jáde ní agijù. o lè mú nǹkan jáde ní ilé ahoro. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah.